súnmọ́ microphone àbí ẹ káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ. Ẹ káàárọ̀ sà. Yes ma. Orúkọ yín àti ibi tẹ́ ti wá sórí ètò yìí àti tún gbé yín wá. Orúkọ mi ni Mrs. Mojísọ́lá Fámídé láti Àpáta. Yes ma. Kí ni ó gbé yín wá sórí ètò náà? Mo mú ẹjọ́ ìyá ọkọ mi àti ẹ̀gbọ́n àtàbúrò wọn wá. Kí ni ìyá ọkọ yín ṣe àtẹ̀gbọ́n àtàbúrò? Sà, ní 2002 la ṣe wedding. Lọ sí láti Ìbàdàn mo gbé lọ sí Èkó. So ìgbà tí àdẹ̀dẹ̀ tí mo dé sẹ́kọ̀ọ́ yẹn nǹkan ò lọ but díù pé mi ti ń ṣiṣẹ́ dáadáa ń tèmi ló ka anything sí. So ìgbà tó di nǹkan bíi 5 years later ṣá ó ṣàsọ fún mi pé torí àwọn iṣẹ́ kínní ló ń ṣe àwọn tó máa ń ṣe binding typing ní Unilag. So iṣẹ́ yẹn ti wá cast due to àwọn phone tó dé iṣẹ́ yẹn ò lọ dáadáa mọ́. But ìgbà tí mo kọ́kọ́ débẹ̀ torí nọ́ọ̀sì ni mi má tẹ̀lé lọ tí n bá ní off láti lè bá a ṣe àwọn binding but iṣẹ́ yẹn ti cast kò ṣe mọ́. So ilẹ̀ tó rà sí Mòwe aṣáàjọ èmi ṣàgbà ibẹ̀ àjọ níbi iṣẹ́ mo ṣàparí ilé yẹn aṣáàjọ wà ń bẹ̀ kò sẹ́nibọ̀dì tó máa wá síbẹ̀ èmi àtàwọn ọmọ ni la wà ń bẹ̀ ní Mòwe. So but ìgbà tí kò ṣiṣẹ́ yẹn nínà yẹn ti wá máa ń pọ̀ jù gbogbo ara mi báyìí tí mo bá ṣe mo ti fi hàn àti nǹkan tẹ́lẹ̀ apá mi gbára mi. Ìgbà tí o ti ríṣẹ́ ṣe yẹn bóyá kìíní yẹn. Ó máa ń wà nílé so èmi máa lọ láti Mòwe máa lọ sówòrò òwòrò ni mo ti ń ṣiṣẹ́ so máa lọ sówòrò máa ti lọ láti 5 tí n bá dé mo máa bá nu lé ni òun ló máa bá sọ nǹkan tó ṣẹlẹ̀ ládùúgbò fún mi. So nínà yẹn ti máa ń pọ̀ jù ìgbà mi ó lè sọ fún mi wọ́n rí ẹ níbì kan ìgbà tí wọ́n á rí i pé ẹ̀mí mi ti fẹ́ bọ́ eléyìí tó wá ṣe last ni pé ó kàn mú ọyàn mi ó là sí méjì ó là ó fọwọ́ apá yẹn ṣe wà bẹ́ẹ̀ so fún 3 months ni mi ò fi wọ kankan lọ síbi iṣẹ́ àtọ̀ tó yẹ pé mi ò lè ṣiṣẹ́ kankan ọ̀gá mi ló treat mi mo fi wá wò pé tí n bá kú ìgbà tí mọ́mì mi pè wípé kí ló ṣẹlẹ̀ láàrin wa tìyàwó ẹ̀ ó lóun mọ nǹkan tó fi gún rẹ̀ o. Wow. So mọ́mì ní ìwà tiẹ̀ ń jà òun ló wá fi nǹkan tó fi gún rẹ̀ mo wá rò ó yìí pé pàápàá lójoojúmọ́ ìgbà míì tí n bá lọ bí iṣẹ́ máa sọ fáwọn ọmọ bí iṣẹ́ pé kọ́ńbọ́ọ̀dù ló gbá mi lójú wọn máa fi mí ṣe yẹ̀yẹ́. Wọ́n ti mọ̀ ní o. Wọ́n ti mọ̀ wípé ò rí ọ̀rẹ́ ẹ̀ o kọ́ńbọ́ọ̀dù tó ti gbá lójú but ọ̀gá mi nìkan ló mọ gbogbo ẹ̀ torí máa ń ṣàlàyé fún wọn. So ìgbà tí mo wá ro kinní yẹn pọ̀ a máa lọ ṣe ọdún ní every January ní ọ̀dọ̀ mọ́mì mi mo ṣe wò wípé kí n kú kúrò ń bẹ́ẹ̀ nìyẹn torí nínà yẹn nígbà tó pọ̀ jù. So ìgbà tí mo wá kúrò mo wá pè mo ní mo fẹ́ dúró díẹ̀ bóyá wàá tiẹ̀ fi yẹn lè kọ́ ọgbọ́n díẹ̀. So the next thing tó máa ṣe ni kó kàn bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ mi ló bẹ̀rẹ̀ sí ṣépè fún wọn bẹ̀rẹ̀ sí bú wọn pé tí wọn bá dá ọmọ padà mo kó àwọn ọmọ wá sí Ìbàdàn tí wọn bá ṣe kinní kan èmi mò ń sun èmi mò ń ṣe gbogbo èmi gbogbo nǹkan tá à ń lò nílé èmi ni kò ṣe anything. So ìgbà tí wàhálà yẹn pọ̀ màmá ẹ̀ náà wá pè mí màmá ẹ̀ sọ fún mi wípé kí n má kó àwọn ọmọ mi lọ fún o wàá jèrè ọmọ rẹ má kọ ọmọ rẹ lọ fún rárá o fún anybody. So àwọn ọmọdé wà lọ́dọ̀ mi mo dẹ̀ ń ṣe. So ìgbà tó di nǹkan bíi year 2000 àwọn ọmọ mi méjèèjì first born àti second born mo rán wọn ṣe wọn wà lórí ọ̀kadà wọn l'accident wọn mọ́tò tẹ ẹsẹ̀ àwọn méjèèjì. Wow. So mo dẹ̀ pé báyìí ni o òdì pé mo jẹ́ nurse but wọ́n ní ká lọ fẹsẹ̀ létọ̀ ibẹ̀ yẹn wà ní odò ọ̀nà ní abalọsọ́nà Àpáta níbẹ̀ Amadea mosque báyìí ibẹ̀ ni mo ti kó àwọn méjèèjì lọ mo dẹ̀ lo èyí plus ń bẹ̀ níbẹ̀ yẹn nobody ẹnìkankan kò wá ìjọ tó máa wá bó ṣe wá báyìí kò lè wọlé ó di tọ́sẹ́nu ni ó lọ. So ìgbà tí mo ṣàkó àwọn ọmọ yẹn wálé tí mo bẹ̀rẹ̀ sí ń tọ́jú wọn ọ̀gá mi wá pè mí padà pé mo jí eléyìí tó fi wá ń lé yìí ṣé wàá máa bọ̀ ní kí n tún máa bọ̀ ní Èkó padà kí n máa ṣiṣẹ́ kí n máa sùn lọ hospital tí n bá ti ní off kí n máa padà wá sí ilé mo ṣáà ṣe bẹ́ẹ̀ èmi náà tún wá ń bọ̀ wọ́n ṣọ̀nà yẹn lọ́wọ́ ọ̀nà express yẹn á gba one way nígbà yẹn so mọ́tò wa lọ gba one way èmi náà tún ní accident èmi náà tún lò another 2 years nílé
without seeing anybody láti gbà yẹn mi ò lè ṣiṣẹ́ because iṣẹ́ nurse kò ṣe ẹni tó bá ní ẹni pé ara ẹ̀ ò dá pé kò lè ṣe nurse kò lè dúró kò lè ṣe nǹkan kan mi ò lè ṣe anything láti gbà yẹn orí olórí ẹsẹ̀ lẹ́sẹ̀ àwọn àbúrò mi ló fún mi lówó tí mo fi ń tọ́jú àwọn so ní last year wá pè mí ó ní ara òun ò yá mo ní ara ẹ̀ ò yá kẹ̀ then ó máa ń pè mí dáadáa ní irú ó máa ń pè mí àwọn ọmọ kan máa ní wọ́n wà Díọlá tó jẹ́ first born mi ìyẹn wà ní Ìrè so ó sanwó school yẹn ìyẹn tẹ̀ kọ́kọ́ yà mí lẹ́nu náà pé dájú ẹ̀ sanwó school ẹ̀ kẹ̀ but gbogbo any other necessary thing èmi ni mo san so ìgbà tí ó wá pè mí láti èèyàn parí ọ̀yà mo ní kó lọ sí hospital ọkọ̀ máa lọ sí ilé ó wá sẹ́ndì nǹkan mo ní kí ló ṣe ó wá sẹ́ndì ẹsẹ̀ sí mi mo rí ẹsẹ̀ yẹn mo ní ta ló lẹ́sẹ̀ ó ní ẹsẹ̀ méjèèjì ló wú mo ní lọ ṣe test ó dẹ̀ lọ ṣe test ó dẹ̀ sẹ́ndì ẹ̀ sí mi padà mo rí pé test yẹn to my own knowledge wípé ó wà òkè mo ní ṣé ò ní máa lọ Iléṣà kò sí anybody lọ́dún ẹ̀ ṣé wàá máa lọ Iléṣà ó ní wọ́n ní kò má travel dẹ̀ ṣé kémi máa bọ̀ kí n wá rí ẹ ó ní kí n má wá kóun ò sí nílé wípé wọ́n ní kóun ṣe pé òun tí wọ́n gbé òun lọ sí ibì kan àwọn ará àdúgbò gbé òun lọ síbi kan pé kí n má wá pé so àbúrò ẹ̀ náà tún wá bóyá àbúrò ẹ̀ lọ bá níbi tó lọ yẹn ni bóyá lédè kò tiẹ̀ yé mi ṣá àbúrò ẹ̀ pè mí pé ara ọkọ̀ rẹ̀ yà ó wá mo ní kò lè yé yín torí èmi àti ẹ̀ ti jọ sọ̀rọ̀ so ìgbà tí ó dẹ̀ di ìjọ Wednesday ó kàn pè mí ni wípé mo jí ó máa ń rẹ òun mo ní òkè pé nọ́ọ̀sì tó máa ń fún ẹ ní drip náà kó fún ẹ ó ní òkè bó ṣe di Thursday wọ́n ṣe pè mí nìyẹn hello ọkọ rẹ ti kú o inú ẹ kọ́kọ́ stand sí mi létí bákan ọkọ rẹ ti kú o ọkọ rẹ ti kú ta ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ṣé ìyá Adéọlá nìyẹn àlọ́pọ̀ ẹ ti kú sẹ́ mo bá pe àwọn ọmọ bá pe mọ́mì mi mo pa àbúrò mi bá ṣe fèsì mọ̀wé nìyẹn so bàtà tá à ń lọ wọ́n ṣe pè mí ní àbúrò ẹ̀ bá pè mí pé mọ̀wé kọ́ ló wà o pé ó ti wá sí Iléṣà pé tí wọ́n bá dẹ̀ rí mi kò sí nǹkan kan tán lè ṣe o kí n máa bọ̀ bá ṣáṣe mo ṣáṣe kò sí nǹkan kan lọ́wọ́ mi kò jọ páǹtọ̀ owó àfi dé Iléṣà ń jọyìn so bá ṣe dé Iléṣà wọ́n ti ra pósí wọ́n ti ṣe aṣọ wọ́n ti gbẹ́lẹ̀ wọ́n ti ṣe everything bá ṣe dé báyìí mo ṣáàrí pé wọn ta sí wa rárá èmi àtàwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta wọn ta sí wa ní àwọn fámìlì wọn èmi náà dẹ̀ ọ̀rá dúró sẹ́gbẹ̀ẹ́ kan so pásítọ̀ dẹ̀ béèrè pé ìyàwó dà mo dẹ̀ dúró síbẹ̀ mo dẹ̀ bú yẹn pẹ́ sí àwọn ọmọ ẹ̀ náà dẹ̀ bú yẹn pẹ́ sí so mọ́mí wa ní kí n dúró síbẹ̀ mo wá béèrè lọ́wọ́ wọn pé mo fẹ́ dúró wọ́n wá sọ fún mi wípé kí n má dúró o wípé torí màmá gùn sí níléṣà pé màmá ti wà nílọrin wípé torí nǹkan yẹn ó ṣọ́ọ̀kì màmá pé sọ màmá wà nílọrin kò sẹ́ni tí máa dúró tì o mo ní òkè so bí mo ṣàṣe wá sí Ìbàdàn tèmi nìyẹn mo dẹ̀ wá dúró ṣe opó yẹn ní Ìbàdàn so ìgbà tó di bíi January yìí December 4 ló kú ìgbà tó di January mo wá lọ sí Mòwe ìgbà tí mo débẹ̀ bí mo ṣe débẹ̀ báyìí àwọn ará àdúgbò dẹ̀ ń kí mi kò ń ṣe a lọ ṣe nǹkan mo kàn ní kí n ya mo kàn àwọn ará àdúgbò bá bẹ̀rẹ̀ sí ń kí mi ẹ pẹ̀lẹ́ ìyá Adéọlá ẹ kú ọ̀rọ̀ èèyàn kinní kan ibẹ̀ náà ni mo wà níwájú ilé wa ní gbogbo àwọn ará àdúgbò ń kí mi bí màmá ṣe pè mí láti ilé nìyẹn hello mo jí wọ́n ló wà níbẹ̀ yẹn kí ló ń ṣe ń bẹ̀ kí ló ní Mòwe bẹ́ẹ̀ ni ó wà ní kí ló ń ṣe ń bẹ̀ ìwọ tó ti kúrò láti bí ọdún 8 kí ló ń ṣe ń bẹ̀ ṣé kò léyàn ni ṣé kò ní fámìlì ni mo ní màmá mi ò wọlé mo wá ṣe nǹkan bíbẹ̀ àwọn ará àdúgbò dẹ̀ ń kí mi ṣé kán má kí mi mo bá kúrò ń bẹ̀ báwọn ará àdúgbò tó jẹ́ ti tèmi náà àwọn náà wá pè mí pé wọ́n ti wá jálẹ̀kùn wọ́n ti kó gbogbo nǹkan tó wà nílé mo bá tún pe màmá ṣé tẹ́ ẹ bá fẹ́ kó nǹkan kan nínú ilé ṣé bí ọmọ 3 ni mo bí mo ṣe court wedding mo ṣe church mo ṣe traditional 3 ni mo ṣe òní 3 ni mo ṣe tí mi ò dẹ̀ divorce orúkọ yìí mo dẹ̀ ṣì ń jẹ́ Fámúìdé ni mò ń jẹ́ mi ò change orúkọ àtọ́ yìí tẹ́ bá tẹ̀ fẹ́ ṣe nǹkan kan ẹ fẹ́ mi lẹ̀ ó tọ̀ fáwọn ọmọ mi màmá ní èsùn wọn fẹ́ ṣe nínú ilé ní kò ní mọ̀ voice note àbúrò ẹ̀ náà wà ń bí báyìí bí tó ti ń sọ wípé ẹ̀yìn ẹ̀ sì lọ́ máa tọ́jú àwọn ọmọ yín ná ara ṣì ń kan bóyá torí kinní yẹn ṣì ń ṣọ́ọ̀kì màmá which I understand mo ní okay anytime tẹ́ bá fẹ́ ṣe anything pa ẹ pè wá
what's the problem. So bí February ẹnìkan á pè mí láti Unilag wípé ṣé mi ni mo jí family dé mo ní ẹ̀ ó ní ọ̀kẹ́ wá gbé mọ́tò ọkọ mi o mo ní mọ́tò ọkọ mi báwo lẹ ṣe mọ nọ́mbà mi wọ́n ní ó fi mí ṣe next of kin ní 2020 tó ra mọ́tò yìí mo á pe àwọn màmá pé ẹnìkan má pè mí láti má pè mí mo tún wá pe àbúrò ẹ̀ náà àbúrò ẹ̀ yẹ ẹ wo kò sí ọ̀rọ̀ kankan ní sàníkà ẹ̀ sì fogúnlẹ̀ tó lógún ṣàtẹ̀ ti kú ná ẹ̀ sì fogúnlẹ̀ a ti fi tapoli mo ti fi bo mọ́tò yẹn mọ́lẹ̀ ẹ̀ sì fogúnlẹ̀ mo dẹ̀ sọ fún wọn yìí mo ní pẹ́ bójọ́dún kan bójọ́dún méjì náà ni Ọlọ́run ló ṣá tó ń bọ̀ wá látijọ́ kò ní fi wálẹ̀ ṣàfihàn so to my surprise ní last week mo kàn rí ní online wọ́n ti gbé ilé yẹn for 6 million naira. wọ́n ti ta àbí wọ́n fẹ́ ta. so tó fẹ́ ta wọ́n wá gbé sí online fún agent fún everybody so ẹni yẹn ló wá ní ilé àwọn ọmọ tí mo máa ń ṣe kinní fún ládùúgbò wa ilé àwọn mọ́mí di ọlá lélẹ́yìí wá sẹ́ndẹ̀ sábúrò mi àbúrò mi wá sẹ́ndẹ̀ sí mi kí lélẹ̀ èyí àti màmá dé ṣiṣẹ́ sọ̀rọ̀ ni tí màmá sọ fún mi pé àṣọ mọ̀ pé mo láìkì rẹ tí mo bá wá ìwọ náà ló ń fún mi lówó ìwọ náà ló ń ṣe kinní wọ́n wá ní irú kí lélẹ̀ bí mo ṣe pé màmá nìyẹn màmá bá ní má rú mi nínú ìjọ tó fẹ́ lọ kẹ́rù mu ní kó má kẹ́rù ìgbà tí ààrẹ òde ìyá ò lọ wò ó kíní yẹn kọ́kọ́ fọ́ mi lórí wọn ò mọ̀ bí mo ṣe ra glass wọn ò mọ̀ bí mo ṣe ṣe gbogbo everything màmá ní má rú mi nínú o mo tún pe àbúrò ọkọ mi mo tún pe ẹ̀gbọ́n mo ní màá gbé yín lọ sórí Yọmí o ẹ máa lọ gbẹ́nu sí máìkì o wọ́n ní àwọn ò mind ok so mo wá sí bíbà tí n ṣe wá bíbà àwọn ní kí n lọ sí Mòwe kí n lọ sí poli. ẹ káàbọ̀ padà abẹ́rẹ́ pé ó ní agbára ó sì kí n gbà kan jìkún nǹkan kì í sínú fọ́nrán yìí ẹ wo kélédùwà máa ṣàánú wa o kọlọ́run ọba kó má jẹ́ àṣìfẹ́ ká má ṣe àwọn ìyá ọkọ ní àbúrò ọkọ ní kí ọlọ́run ọba kó ṣàánú nígbà tí obìnrin tí wọ́n jọ kọ́lé tẹ́ ẹ̀ mọ̀ gbà tó ń fi bébí panú tó ń ta yanrìn tó ń fa yanrìn mọ̀ gbà náà ọkọ wa ṣaláìsì tán ẹ wá fẹ́ tàlé mọ́ wọn lórí abẹ́rẹ́ pé ó ní agbára ìjẹ́ ẹ ti rí ẹ̀ kọ̀kọ́ lára ohun tó ṣe arábìnrin ẹ wo ẹ fìkàlẹ̀ sí sórí ìkànnì tí màá tún fi mú bó tún ṣe ń lọ lágbọn ọbẹ̀ yẹn bí wọ́n ṣe tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yìí tó ṣe tẹ̀síwájú ibi tí Alhaji Oríyọmí Hamzat tí wọ́n bá arábìnrin yanjú ọ̀rọ̀ náà sí ẹ máa dúró sórí ìkànnì ẹ subscribe kẹ́ ẹ lè tún lè ṣe alábàápàdé fọ́nrán ẹlẹ́ẹ̀kejì yẹn part 2 tí màá gbé wọlé fún yín ẹ wo ó tún dìgbà kan náà lórí ìkànnì ó dàbọ̀.